إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته akí gbogbo mùsùlùmí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ wa gẹ́gẹ́ bí àlàyé tí à ń ṣe lọ ibi dọ̀máìrù raf'u ibẹ̀ náà ni a dé inshallah a wá lọ sí ojú pátákó báyìí láti lọ máa bá ẹ̀kọ́ náà lọ. Náà ẹ rí gẹ́gẹ́ bí ibi tí a dé ní ọjọ́ tí bí ẹ̀kọ́ tí ó kọjá so ẹni tó bá ń fọ́lò wa ibi húnnà yìí náà ni a dé so pẹ̀lú tírà tí ó ń bẹ lọ́wọ́ wa tí a fi ń kọ́ ẹ̀kọ́ so a rí pé anta ló kàn lẹ́yìn húnnà gẹ́gẹ́ bí dọ̀máìrù raf'u tí a ń bá lọ. So a fẹ́ mú dọ̀máìrù raf'u ọkùnrin kan tí a dojúkọ wá nínú èdè Lárúbáwá tí Yorùbá bá fẹ́ sọ yóò sọ pé ìwọ tá a sọ yẹn nínú èdè Lárúbáwá a máa sọ pé anta. So anta yìí wọ́n ń lò ó fún ọkùnrin kan tí a dojúkọ. Bákan náà tí ọkùnrin bá jẹ́ méjì bóyá Abdullahi àti Muhammad ẹ̀yin méjèèjì tí mò ń bá sọ̀rọ̀ yìí kí ló dé tẹ́ lọ bẹ̀ ṣe rí bí a ṣe dojúkọ wọ́n yẹn a ní dákọ wọn nínú gbogbo èdè so antuma ni a máa lò fún àwọn méjèèjì. So bákan náà àlàyé kan wà tí a fi kún nígbà tá à ń sọ̀rọ̀ ìmọ̀ ní ilé ẹ̀kọ́ tí ó kọjá tí a bá rí obìnrin kan àti ọkùnrin kan tí wọ́n ṣiṣẹ́ ṣèbí méjì náà ṣá ni wọ́n so ìmọ̀ ni a sọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà níbi àǹtúmọ̀ yìí náà tí ọkùnrin kan àti obìnrin kan náà bá ṣe iṣẹ́ àǹtúmọ̀ náà ni so bóyá a bí ọmọ méjì ń sìn bóyá Abdullahi àti Aisha ẹ̀yin méjèèjì so àǹtúmọ̀ ní èdè Lárúbáwá. So bákan náà tí a bá rí àwọn ọkùnrin tí wọ́n ti ju méjì lọ tí wọ́n bẹ̀rẹ̀ látorí mẹ́ta nínú èdè Lárúbáwá a máa sọ pé antum náà nìyí antum gbogbo yín so ìyẹn lẹ fi rí nínú Al-Qur'an nígbà tí Allah bá sọ wípé kí ni o tí Allah subhanahu wa ta'ala tó ń bá wa sọ̀rọ̀ ó máa sọ pé wa antum tamtarun so tí ń sìn pé nǹkan yìí o ẹ̀yin èèyàn àtàlùjànnú ẹ máa ń ṣiyèméjì ńbẹ̀ tá bá ti lọ nínú Qur'an àbí hadith a máa rí gbogbo àwọn dọ̀míìrù yìí ní ibẹ̀ inshallah. So bákan náà so Lárúbáwá tó ní bí a ṣe máa ń bóbìnrin sọ̀rọ̀ gẹ́gẹ́ bí a ṣe sọ ní ẹ̀kọ́ tó gbáwájú nígbà tí a ń sọ̀rọ̀ yíyà so táyé pé obìnrin kan tá a dojúkọ bóyá ọmọ wa ni àbẹ́gbọ̀n wa àbí ìyá wa lóbìnrin náà ni so nǹkan tá a máa lò fún wọn ni pé anti so anti ní èdè Lárúbáwá anti ní èdè Lárúbáwá so wọ́n lò ó fún obìnrin kan tí a dojúkọ. So bákan náà àwọn obìnrin méjì òun náà ń jẹ́
antuma. So gẹ́gẹ́ bí ó ṣe ṣẹlẹ̀ níbi ìyẹn náà, antuma ò ní yí báyìí. So obìnrin méjì, antuma. So bákan náà tí a bá rí àwọn obìnrin tán pọ̀ tí a dojú ọ̀rọ̀ kọ, tí wọ́n bẹ̀rẹ̀ látorí mẹ́ta síwájú tá a tiẹ̀ mọ iye wọn mọ́, Lárúbáwá tún ní àrọ́pọ̀ orúkọ tán máa ń lò fún irú àwọn ènìyàn bẹ́ẹ̀. A máa sọ wípé antunna, antunna nínú èdè Lárúbáwá, antunna òun ni a máa sọ. So but á wá rí dájú wípé kò sí ọkùnrin ní àárín wọn. Tọ́kùnrin bá ti lè wà láàrin àwọn obìnrin yẹn, kò bá jẹ́ ọmọdé, antum òun ni á lò fún wọn. Gẹ́gẹ́ bá a ṣe ṣàlàyé nígbà tá à ń ṣàlàyé yìí náà. So inshallah. So nísìnyí á wá lọ síbi àwa tí a lọ̀rọ̀ tá à ń sọ̀rọ̀ gangan. So ti yé sìn, ẹ̀bùn máa ń ṣẹlẹ̀ nínú èdè náà ni. Èmi tí ń bá mú ẹ, so èmi tá a sọ yẹn la fẹ́ fi represent ká máa dárúkọ ara wa. Nínú èdè Lárúbáwá, wọ́n máa ń sọ pé ana, ana, èmi tí mò ń sọ̀rọ̀. Ṣé wá rí ana yìí, ọkùnrin lè lò ó, obìnrin lè lò ó. So ẹ rí pé Allah Subhanahu wa ta'ala náà máa ń lò ó, ana rabbukum, èmi ni olúwa yín o. So níbí báyìí náà bákan náà, tí a bá pé méjì tí a ṣiṣẹ́ àbí tá a fẹ́ report ọ̀rọ̀, tá a fẹ́ sọ̀rọ̀ nípa ara wa, bóyá a pé méjì ni àbí a dẹ̀ ju méjì lọ, èdè Lárúbáwá máa sọ pé nahnu, nahnu. So nahnu, so òun ni wọ́n máa ń lò fún. Ó lè jẹ́ èèyàn kan ni ó sọ̀rọ̀, ṣùgbọ́n nígbà tó jẹ́ pé kì í ṣe òun nìkan ni ó ṣe iṣẹ́ yẹn, tó dẹ̀ fẹ́ ṣàlàyé nǹkan yẹn fún wa, nahnu náà ni yóò sọ. So kò bá jọ́kùnrin kan àti obìnrin kan, kò bá dẹ̀ jóbìnrin méjì àbí wọ́n tiẹ̀ jù bẹ́ẹ̀ lọ, kò bá dẹ̀ jẹ́ ọkùnrin méjì àbí ọkùnrin tiẹ̀ ju méjì lọ, nahnu yìí náà ni á lò. Ṣùgbọ́n àkíyèsí níbi nahnu yìí, tá a bá lọ nínú Quran, á rí pé Allah máa ń lò ó fúnra rẹ̀ dáadáa. Ó ti yé sìn, nahnu nazzalna dhikra wa inna lahu lahafidhun, Suratul Hijr. Pé kí ni ó dájúdájú o, àwa la sọ Al-Quran kalẹ̀, àwa náà la sì sọ. Ẹ rí pé nahnu tá a lá lò níbí báyìí, a ní lọ gbọ́yé pé ṣé Allah pọ̀ ni àbí sáwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ yẹn pọ̀ ni, rárá. Níbẹ̀ yẹn, so Lárúbáwá tún máa ń lò ó ńgbà míì láti fi gbére èèyàn tóbi. So Allah Subhanahu wa ta'ala ó lò ó ńbẹ̀ yẹn ní ta'dhim. Allah fi ń gbé rẹ̀ tóbi ní, ẹyọ̀kan náà ni Allah Subhanahu wa ta'ala. Ṣé wá rí gbogbo ohun tá a ṣàlàyé yìí, tá a bá wòye sí gbogbo ẹ̀ tá a kà á lé ní èjì ẹ̀ta, á rí pé 12 ni 14 ní gbogbo ẹ̀. So ó lè di ọ̀la ká rí àwọn kan àbí àwọn èèyàn míì tán náà ń péèyàn ní èdè Lárúbáwá àbí tá a bá tiẹ̀ kọ́ ńbòmíì rí, àwọn míì lè kọ́ ní 14, ní 12, àwọn míì á dẹ̀ máa kọ́ ní 16. So àwa kọ́ ní 14 báyìí. Kí ló ṣẹlẹ̀? Òun ni wípé àwọn tó máa ń kọ́ ní 12, nígbà tí hùmọ́ àti hùmọ́ ọkùnrin méjì àti hùmọ́ obìnrin méjì ti papọ̀, wọ́n máa wá ṣe kí ni o, wọ́n máa yọ ẹyọ̀kan. Ṣé ẹ mọ̀ pé ó ti kù 13 bẹ́yẹn? Wọ́n á tún bọ́ síbi antuma, pé antuma yìí náà ṣèbí ọkùnrin méjì ń lò, obìnrin méjì náà ń lò, wọ́n á ṣe kí ni o, wọ́n wá ṣe kí ni o, wọ́n wá gbá antuma kadà. So tán bá ti ṣé bẹ́yẹn, ṣé ẹ mọ̀ pé ó máa kù 12. So bákan náà àwọn míì sì máa ń kọ́ 16. So kí ló máa ń ṣẹlẹ̀ ní wípé ẹ rí pé níbi ana yìí, mo ní obìnrin àtọkùnrin lè lò ó, wọ́n máa sọ wípé ana kan náà ó dúró fún obìnrin. So nahnu yìí náà, wọ́n á tún kọ nahnu kan náà sí, wọ́n á lóun náà dúró fún àwọn èèyàn méjì àtàwọn èèyàn tó pọ̀. So àwọn nǹkan tí ó máa ń ṣẹlẹ̀ níbẹ̀ nìyẹn. Wa amma dama'iru nasbi fahiya ma ta'ti. Àwọn dama'iru nasbi, àwọn ló ń bọ̀ wáyìí. Tẹ́ ẹ bá gbàgbé, a ti pín sí méjì, a sì ti ṣàlàyé ẹ̀. So dama'iru nasbi, àwọn ni ó ń bọ̀ wáyìí. So a wá fi àsìkò yìí lọ sí ojú pátákó. Ní báyìí, a wá pa àwọn eléyìí rẹ́ ká fi lè ráyè kọ iṣẹ́ mìíràn. Now, so gẹ́gẹ́ bí ìwé tí ó ń bẹ lọ́wọ́ wa, ìyáhu
Àwọn dọ̀máìrù násùbù yìí a ní pẹ́ lórí ẹ̀ púpọ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó bá ń bá wa lọ níbi àwọn ẹ̀kọ́ tí à ń bá bọ̀, nítorí pé ìtumọ̀ rẹ̀ kò yàtọ̀ sáwọn ìtumọ̀ tá a tú síwájú, àmọ́ àwọn Lárúbáwá ó ní àyè tí wọ́n ti máa ń lo ìkíní àti ìkejì wọn. So ìyáhù wọ́n ń lò ó fún ọkùnrin kan tí kò sí níbí báyìí. Ìyáhùmá wọ́n ń lò ó fún àwọn ọkùnrin méjì tí wọn ò sí níbí báyìí. Ìyáhùm wọ́n ń lò ó fún àwọn ọkùnrin tí wọ́n pọ̀ tí wọn ò sí níbí báyìí. Ìyáhà wọ́n ń lò ó fún obìnrin kan tí kò sí níbí báyìí, yàní tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀, ẹ máa fi tú u. Ìyáhùmá wọ́n ń lò ó fún àwọn obìnrin méjì tí wọn ò sí ní ibí báyìí. Ìyáhùnnà wọ́n ń lò ó fún àwọn obìnrin tó pọ̀ tí wọn ò sí ní ibí báyìí. Ìyáàkà wọ́n ń lò ó fún ọkùnrin kan tí a dojú kọ. So ìyẹn ni a fi lò ó ní ọ̀rọ̀ nínú Al-Qur'an pé Iyyaka na'budu wa iyyaka nasta'in. Yàní pé ìwọ Allahu nìkan o, ọ̀dọ̀ rẹ nìkan ni ìwọ nìkan la máa jọ́sìn fún, ìwọ nìkan náà la sì máa wá ìrànlọ́wọ́ wá sí ọ̀dọ̀ rẹ. So ẹ rí i pé ńbẹ̀ yẹn nísìnyí àdojúkọ Allahu ni ta fi ń bẹ̀ ẹ́. So Iyyaka wọ́n ń lò ó fún ọkùnrin kan tá a dojú kọ. Iyyakuma wọ́n ń lò ó fún àwọn ọkùnrin méjì tí a dojú kọ àbí obìnrin kan àti ọkùnrin kan gẹ́gẹ́ bá a ṣe ṣàlàyé síwájú. Iyyakum wọ́n ń lò ó fún àwọn ọkùnrin tó pọ̀ tí. Iyyakuma wọ́n ń lò ó fún Iyyakum yìí wọ́n ń lò ó fún àwọn ọkùnrin tí ó pọ̀ gẹ́gẹ́ bí a ṣe mọ̀ síwájú. Ó sì lè jẹ́ pé obìnrin náà wà láàrin wọn kò sí, ìyẹn l'Ànábì fi lò ó nínú hadith wípé kí ni o, Iyyakum wa muhdathatil umur, pé ó dọwọ́ yín o, kẹ́ ẹ ṣọ́ra fún ìmáa dá àdádálẹ̀ sínú ẹ̀sìn Allahu. So Iyyaki à ń lò ó fún obìnrin kan tí a dojú kọ. Bákan náà Iyyakuma à ń lò ó fún obìnrin méjì tí a dojú kọ. Iyyakunna à ń lò ó fún àwọn obìnrin tó pọ̀ tí a dojú kọ. So àmì sọ pé kò sí ọkùnrin láàrin wọn. Tọ́kùnrin bá ti wà láàrin wọn, Iyyakum ni a máa lò. Tọ́ ó wá ku èmi tí mò ń sọ̀rọ̀. So Iyyana, Iyyaya à ń lò ó fún èmi tí mò ń sọ̀rọ̀. Iyyaya ni mo fẹ́ sọ, mo ṣe mistake ni. So Iyyaya à ń lò ó fún èmi tí mò ń. Allah náà máa ń lo eléyìí nínú Qur'an fa Iyyaya farhabun. Nígbà tí Allah subhanahu wa ta'ala ń sọ nínú Suratul Baqarah wípé kí ni o, èmi nìkan ni kí ẹ máa bẹ̀rù. Iyyaya farhabun, Iyyaya fattaqun. So Iyyaya wọ́n ń lò ó fún èmi tí mò ń sọ̀rọ̀. Iyyana wọ́n ń lò ó fún àwa tá a pọ̀ tí à ń sọ̀rọ̀. Naam. So Insha-Allah. So ibi tí a kọ́ dé ní òní nìyí. So Insha-Allah ibi al-af'alu ni a ti mú ẹ̀kọ́ ní next class Insha-Allah tó bá di ẹ̀kọ́ tó ń bọ̀. Aqulu qawli hadha astaghfirullah wa lakum subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.